ọ̀rẹ́ ọba lórúkọ mi o. Gbogbo àwọn obìnrin tó jẹ́ pé tí wọ́n bá ti lóyún, ẹlòmíì gan kò ń ṣe dandan kó jẹ́ pé oyún àkọ́kọ́ ẹ̀ tó máa kọ́ ní nìyẹn o, ó lè jẹ́ kejì, ó lè jẹ́ kẹta. Wọ́n wá lọ máa fi oyún yẹn, wọ́n lọ máa fi ya fọ́tò. Obìnrin kí ẹ tún gbédè iná. Kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ń rí o, ṣùgbọ́n tó wá sọ́dà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó gba ohun tó yẹ ká ṣàpérò lé lórí gan gbà. Ó yẹ ká ṣàgbéyẹ̀wò nípa ẹ̀. Àtẹlòmíì àti ó wúlò fún o, àti pé kò wúlò fún o. Mo fẹ́ ká wò ó bóyá ó wúlò. Ṣé ní advantage kankan àbí akọ̀ǹkà cruise ni? Ṣé akọ̀ǹ ń ṣe fọ́ọ̀n náà ni? Ṣé àǹfààní kankan wà ń bẹ̀ ṣá? Àbí aburú kankan bẹ̀ ń bẹ̀? Tó bá ní advantages tiẹ̀ ẹ jẹ́ á mọ̀. Tó bá yẹ pé disadvantage ẹ̀ pọ̀ ẹ jẹ́ á mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọge olójú ẹlẹ́yinjú ẹgẹ́ tó jẹ́ pé wọ́n bá ṣẹ̀ṣẹ̀ lóyún, tóyún yẹn bá wá yọ dáadáa, tó bá kù díẹ̀ kí wọ́n bímọ, ó lè jẹ́ pé cameraman photographer náà máa pè wálé, tàbí káwọn lọ bá studio, tàbí kán lọ síbì kan àbó míì. Wọ́n wá ya fọ́tò yẹn. Àwọn kan wọn wà ní ìyá ló ní fẹ́rẹ́ jogi o, wọ́n wá bọ́ gbogbo aṣọ. Obìnrin tó lóyún fa, a wá ku àwọ̀tẹ́lẹ̀ lásán. Ìyẹn ni semi grade 1 àbí àlàfẹ́ pé. Ṣé eré lè tó jẹ́ pé ó tiẹ̀ ti wá bàjẹ́ pátápátá grade 1 ayé, kò ní sí nǹkan kan lára ẹ̀. Rírí ẹ̀yin lẹ rírí. A wá máa fọwọ́ gáìdì àwọn òbí kankan tó yẹ kí ó ṣàtìyẹ yín rádaràda. Ẹ gbọ́ ẹ̀yin obìnrin, kí ni ta ló gbàṣà yìí dé gan? Ta ló ń bàlújẹ́ fún wa? Àbí n tó dáa lẹ́rù pé ó jẹ́ ni? Níbo la já sí yìí? Obìnrin tó lóyún, ṣùgbọ́n kí ló ń bẹ ń bẹ̀? Níbo la já sí? Àwọn tó jẹ́ pé olóko mò ń struggle àwọn náà, wọ́n á máa tún sọ fọ́kàn wọn pé dandan ni o, pregnancy shoot yìí o, mo gbọ́dọ̀ ṣe o. Yẹn náà máa wò ibo kí a fẹ́ ṣe báyìí. Ṣé ẹ mọ̀ pé àwọn tó ń jọkùnrin, gbogbo nǹkan náà máa ń fẹ́ ṣe fún ìyàwó wọn tó bá ń bẹnu oyún, torí wọn ò ní fẹ́ kí nǹkan ṣe, wọn ò ní fẹ́ kó ronú. Wọ́n á ti máa sọ fún hospital pé gbogbo ohun tí ìyàwó ẹ bá fẹ́ o gbọ́dọ̀ ṣe o, torí kò gbọ́dọ̀ ronú. Tó bá lọ ronú tí BP ẹ bá lọ ga, o gbé tí ẹ bá ẹ, a bá ka ọ lérí pé gbogbo ohun tí mò ń cover yẹn lárábìnrin fẹ́ gbé sí gbangba. Tó bá tiẹ̀ wá yá, tí a bá wọn fọ fọ́tò yẹn, kán ra kíìpù ẹ̀ sílé agbọ́n yẹn, wọ́n á tún wá gbé ìfirigbọ́n odòrí Facebook, àwọn làwọn àkọ́ rí àwọn àkà. Àárí àtún kọ́mẹ́ntì yọ beautiful wà láìrọ́ ni o, beautiful kankan, ó ń bà wá lójú jẹ́ púpọ̀ jù. Ẹ jọ kí ni tó ń bẹ ń bẹ̀ náà? Kóbìnrin tó wà ní oyún tí ò ní pẹ́ bímọ kó lọ máa foyún gọ̀gọ̀rọ̀ ya fọ́tò. Tó bá tiẹ̀ fọ́ á fi ya fọ́tò, tó bá fi ya fọ́tò táṣọ bá wà lára ẹ̀ àgbọ́. Ṣáwọ́ ò fààyè gbélé yìí, ọ̀kan wa báyìí. Níbo la já sí báyìí? Obìnrin tó lóyún tó máa tó bímọ, a wá lọ ya fọ́tò, a lóun ṣe pregnancy shoot gẹ́gẹ́ bí arábìnrin yìí ṣe pé. Wọ́n wá fi ya fọ́tò. Tó bá wá bímọ tán, wọ́n wá gbé sórí social media pé Ọlọ́run ṣeun, àwọn ti bímọ o. Okay? Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ yẹn, kí wá láǹfààní tó máa wá mú báyìí? Ṣé á jẹ́ kẹ́ ẹ lówó sí ni? Àbá jẹ́ káwọn èèyàn kí wọ́n lè máa hail yín? Àbí á jẹ́ kí àwọn èèyàn kan lè fún yín project? Àbí á jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè pàtẹ́wọ́ fún yín níta? Àbá á jẹ́ kí la tún fẹ́ pè náà? Ẹ sọ fún mi, ẹ̀yin obìnrin, ẹ máa bá mi send text message, ẹ máa send WhatsApp message sórí fóònù mi 07039466566. Mo fẹ́ kà á, mo fẹ́ mọ reason tí àwọn obìnrin tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Pàápàá àwọn tó yẹ pé wọ́n máa yá tí ò ní sáṣọ lára wọn, tó yẹ pé àwọ̀tẹ́lẹ̀ nìkan náà máa wọ̀. Àwọ̀tẹ́lẹ̀ yẹn ó ṣàtìyẹ yín tòkè àti ìsàlẹ̀ náà ní ọdún lásán. Tíkùn àwa yọ rẹpẹtẹ báyìí, ẹlòmíì ò tiẹ̀ ní wọ̀n kankan, àkànra fọwọ́ gáàdì tòkè àti ìsàlẹ̀ ni. Pẹ̀lú oyún ńlá rẹpẹtẹ báyìí, ta ló gbé kinní ìdé ìlú wa? Kí ló dé? Níbo la já sí?
àwọn èèyàn kan tiẹ̀ sọ pé àwọn tí a máa lọ ń foyún rọ̀gọ̀dì ya fọ́tò yẹn mo ní ayọ̀ ló dí wọn mú bó bá dẹ̀ sọ fẹ́ lómi á ní oríta ó mọ tó ń ṣẹlẹ̀ ní street káre ẹ máa cash cruise apàtẹ́ fún yín ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n àníkẹ́ ẹ má fi oyún ya fọ́tò èwo ládé wa bọ́ra ẹni sísí òhò gédégbé ọmọlúàbí kódà kẹ́ fi fóònù yín yà ẹ lè tọ́jú ìwọ àtọkọ ẹnìkan ló wà fún ọmọlúàbí tó jọ obìnrin tó kọ́ láti léèrè ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe tọkùn ẹ̀gán bá ń tì pé já lọ foyún ya fọ́tò oyún gọ̀gọ̀rọ̀ tí ò tiẹ̀ ní wọṣọ dàbí alára ojú wọn máa tì í ọmọlúàbí tó bá jẹ́ Yorùbá ojú wọn máa tì í láti ṣe kò ní á lọ lára àfi tó yẹ pé kò rí bí kankan yìí sí ẹ mọ̀ pé àwọn obìnrin míì wọn tó bẹ́ẹ̀ láti kọ̀rọ̀ sọ́kọ wọn lẹ́nu bó bá ṣe bẹ́ẹ̀ ó lè lóun máa lé ìdànù pàápàá àwọn olówó kó lówó ṣe ohun gbogbo tán ni kò sí wàhálà ṣùgbọ́n ara máa lọ ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n dúró wọn ọ̀gbẹ̀ kọ́ yẹn tàbá wọn máa lè dédé àwọn olórí gbèsè tìbí tó yẹ pé owó ọkùnrin gan náà ń wá káàkiri ọkùnrin kan gangan ò tún tó wọn lẹ́yìn ìgbà tó ń bẹ́ẹ̀ ní ọkọ wọn tó máa ní àlè bíi 15 irú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè máa rí tó máa yánra lẹ̀ sí òhò ọmọlúàbí tó máa lóun fi oyún gọ̀gọ̀rọ̀ ya fọ́tò láì wọ nǹkan kan àwọn tó wọ nǹkan a sì lè fọwọ́ bo tiwọn pé a sì lè rọmọlúàbí nú àwọn yẹn ṣùgbọ́n àwọn tí ò wọ nǹkan kan yẹn tán wá gbé ara wọn sórí social media yẹn orúkọ tó bá wù yín kẹ́ ẹ pè wọ́n á fún yín ní mark á fún yín ní pass mark ẹ pè wọ́n lórúkọ tẹ ẹ fẹ́ pè wọ́n lọ́ọ́ máa lè ẹ free